الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. الحث على الصدقة والتواضع. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه. adúpẹ́ fún Ọlọ́run Ọba o, Ọlọ́run Ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí, ọba náà lọ́ba tí adúpẹ́ fún. Àwọn fèjì tó bí Ọlọ́run Ọba wa àfin bẹ Ọlọ́run ẹ̀rùn tí a kìtàn ọlọ́mọsá ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tí ó pọ̀. àwọn tá jẹ́ alùhùmma annabi wa Muhammad sallallahu alayhi wa sallam, nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa òun náà ni wọ́n ń ṣe wá lójú kòkòrò wípé ẹni kọ̀ọ̀kan wa ká máa ṣe sàárà, kájí sàárà pọ̀ nínú tá a máa ṣe. tí wọ́n ń pè ní sàárà àsọdakọ́, òun náà ni kéèyàn máa bòyàn ní nǹkan tó nítọ̀hún bá jẹ́ tálíkà tí ò ní, ẹni tí ò ní la máa ṣe sọ́dákọ̀ fún. ẹni tó bá ní àdíyà la máa ṣe fún àdíyà, òun náà ní ẹ̀bùn. ló ṣe jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn khasaisu rẹ̀, àwọn nǹkan tó jẹ́ pé Ànábì nìkan lọ́lọ́wọ́ bá ló ṣe léwọ̀ fún, nínú ẹni sọ́dákọ̀. k'Ànábì ó máa gba sọ́dákọ̀, Ànábì gba sọ́dákọ̀, Ànábì gba sàárà, nítorí pé sàárà yẹn èèwọ̀ ní fún Ànábì àtàwọn fámílì ẹ̀. wa yaqbalu al-hadiyya, àmọ́ Ànábì a máa gba ẹ̀bùn tó yẹn bá bùn lẹ́bùn. kí ni yàtọ̀ láàrin sọ́dákọ̀ àti hadiyya? kí ni yàtọ̀ láàrin sàárà àti ẹ̀bùn? sàárà ni nǹkan téèyàn mú dání tó jẹ́ pé ó fẹ́ fún àwọn tálíkà ní, kí ìnira tó wà fún wọn kó lè bá kú. Ọlọ́run ò sí lẹ́tọ̀ọ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká Ànábì ó máa gba sàárà. wa yaqbalu al-hadiyya, àmọ́ Ànábì a máa gba ẹ̀bùn. ló sọ jẹ́ pé Salmanu al-Farisi, ọ̀kan nínú àwọn sahaba tí bàbá rẹ̀ jẹ́ olówó, tó wá torí Islam tó kù nílùú wọn títí tó fi wá dé Madina. ó sì gba Islam. ìgbà tó dọ́dọ̀ ọ̀kan nínú àwọn alàgbà, ó sì ọba wọn ṣẹ̀sìn wọn. iná làwọn máa ń bọ tẹ́lẹ̀. ọkàn ròǹjọ́ kan náà ní pé ẹ̀dàkùn ṣe iná tá ń bọ̀ náà ló tún kù yìí, sọ́lọ́n wá lélẹ̀. ó tún lọ́dọ̀ alàgbà kan, òun débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jóná lùlù. ó ní eléyà gbọ́dọ̀ jẹ́sìn. alàgbà yẹn ìgbà tó fẹ́ kú, òun ló wá sọ fún pé tọ́wọ́ mọ̀ pé òun wá ẹ̀sìn original, máa lọ ìlú tí làbídùn bá pọ̀ sí jù. òjíṣẹ́ kan ṣẹ̀ débẹ̀, òun lò òjíṣẹ́ tó mú ẹ̀sìn original wá. ibi tá a ti lọ ni pé Salman al-Farisi ọ̀pọ̀dà wá tọpa Madina wá, wọ́n sá padà já sí Madina. nínú àwọn àmì tí wọ́n sọ fún ni pé sórí ẹni tí ó jẹ́ òjíṣẹ́ yẹ, nínú àwọn àmì tó rí lára
òun náà ni pé kò í gba sàárà àmọ́ máa ń gbẹ̀bùn. Salman al-Farisi Ọlọ́run sì jòkó lọ́dọ̀ Ànábì, gbogbo àwọn àmì tí wọ́n lọ́wọ́ rí òun rí gbogbo ẹ̀. lẹ́nìkan bá tún gbé apẹ̀rẹ̀ làbídùn wa, Ànábì bá béèrè pé asọ́dákàtún hiya am hadiyya aw kama qala sallallahu alayhi wa sallam, ṣé sàárà ni àbí ẹ̀bùn? onítọ̀hún ní sọ́dákà, ó ní sàárà ni. Ànábì ní àwọn tálíkà asuhabu sufa, àwọn tálíkà tán sọ ní mọ́sálásí táwọn olówó tí wọ́n fi gba lé Madina nígbà tí wọ́n dé Madina, àwọn dáwọ́ èèyàn ńlá ni wọ́n nílùú wọn, wọ́n nílé, ọmọ ọlọ́lá ọmọ ọlọ́nà ni wọ́n, àmọ́ nítorí Islam wọ́n sì fi property wọn lẹ̀ sí Makka, wọ́n wá di tálíkà ní Madina. Allahu Akbar. Ìwọ iṣẹ́ rẹ̀ náà lọ fẹ́ lùsì ní Islam fi bọ́, owó náà lọ fẹ́ lùsì ní Islam fi bọ́. àwọn léyìí gbogbo ohun tí wọ́n ní lóko, ní nǹkan ọ̀sìn, nílé, ní nǹkan tí ò ṣe mú dání, gbogbo ẹni wọ́n fi ilẹ̀ sọ́n. àwọn kan wọ́n bẹ́ẹ̀ nu wọn tí àwọn kó dání, àwọn yẹn gba ilé, àwọn gba ṣọ́ọ̀mù, àwọn kan bẹ́ẹ̀ táwọn jókòó mọ́sálásí wọ́n sùn kò ní kò sówó tó ń fi gbalé. tá ànábì bá ti wá jẹun nínú ilé, ànábì wa ní kí wọ́n gbé yòókù fún wọn nínú mọ́sálásí. ànábì wa ní ẹ̀pín sàárà yẹn fún wọn, wọ́n pín fún wọn. ẹnìkan bá tún dé, lọ́ba tún gbé ẹ̀bùn míì dé. ànábì ní ṣé sàárà ní àbẹ́bùn? ó ní ẹ̀bùn lélẹ́yìí, ìwọ gangan ni mo fẹ́ bùn. tálíkà ní máa ń jẹ sàárà. ẹ má fà fà lówó pé àfà owó yìí, ẹ dákun ẹ bá fi nu omi kó lójú àwọn èèyàn. àwọn tálíkà wọn ni kó fún, tó náà bá wà nù tálíkà ó lè wá mú bẹ́ẹ̀, bí ẹ bá sì sinú tálíkà yóò fa àwọn tán nìkan fún. òjíṣẹ́ Ọlọ́run lè gba ìbùn, òun lè gba sàárà. ẹ̀rá Ànábì wa Muhammad sallam àtàwọn ará ilé rẹ̀, a ṣe sàárà léèwọ̀ fáwọn, Ọlọ́run ló sì mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀. oníjọ́ kan ibi ń pa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wa ń lọ, ọkàn rí làbídùn ẹyọ kan nílẹ̀. nínú ẹgbàá wa kan wọ́n ní làbídùn yẹn ó wà lérí bẹ́ẹ̀dì ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀. Ànábì wa gbé lọ́wọ́ báyìí, Ànábì fẹ́ jẹ, ibi sì ń pa. Ànábì ní àmọ́ bóyá ẹ̀bùn ni bóyá sàárà ni ìlórin débi o. Ànábì bá filẹ̀ ní ọba jẹ mọ́. làbídùn yẹn ó rújú, ibi sì ń ṣe kíní, ibi sì ń pa. pé bóyá sàárà tí wọ́n gbé wá lọ́kàn lọ́mọ́mú kan wábí nínú àwọn ọmọ kéékèèké, bóyá ẹ̀bùn náà sì ní àmọ́ tó gbàtà àti mọ́ bó ṣe jẹun. Ànábì bá filẹ̀ sallallahu alaihi wasallam. níta fẹ́ mú nínú ìjòkó yìí òun náà ni pé sàárà àwọn tálíkà là máa ń fún àwọn tí ọba ní. sẹ́ẹ̀rí tá a bá fún olówó, tá a bá fún ní nǹkan kan, òun náà ní àwa tún fún. kò sí nínú àwọn ẹwà Islam ẹni tó jẹ́ pé ọlọ́lá ni, olówó ni, mílíọ̀nìyà ni, kò ṣe ra pákà tó ó ní 250 naira, kò sì fi sínú nylon wípé aláàjì mo mú kìíní ìwà fún yín. bàbá mílíọ̀nìyà kò ṣe ra ọ̀sán 250, kò sì pé mo fún yín. nínú ẹwà Islam kìí ṣe pé ìyá ń tó mú àyẹ̀ ní jẹ́, àmọ́ pé ọkàn náà kìíní kan sí pé ó bùn ní máa ń bí ìfẹ́ láàrin ẹni tọ́lọ̀ ń kẹ́ àtẹni tí kò ní tó nǹkan. ẹ wá rí sàdákà yìí àṣìléwò fẹ́ lómi lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. sàdákà Ànábì máa ń gbé wá lóun gbé dojoojúmọ́ ká máa ń ṣe sàdákà. bẹ́ẹ̀ bá ń ṣe sàárà, bí sàárà bá ṣe pọ̀ tó lẹ́yìn ó ṣe délé rere tó. Abu Hurairah radiyallahu anhu wọn là Ànábì ní ma naqasat sadaqatu min mal, kò sẹ́nìkan tí ó ṣe sàdákà tó rẹ̀ wá dínkù. ma naqasat sadaqatu min mal, Ànábì ní kò sí bẹ́ẹ̀ ó ṣe sàdákà tó tí sàdákà wà sọ́dọ̀ lòsì. bí ìbá jẹ́ pé owó yẹn wọ́n máa pọ̀ sí ni, Ànábì ní owó náà ò ní dínkù. tẹ́wá wọ̀ ọ̀rọ̀ yìí sìn ẹ́ rí i pé ọ̀rọ̀ tí
gbogbo èèyàn gbọ́yé ni àgbọ́yé tàwọn èèyàn ni pé má jẹ́ mu tí n bá mu yóò ṣe kíni yóò dínkù Ànábì ní kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ sàdákà tó bá náwó fónífújì tó fowó sòkú tó fowó jó tó fowó wòran tó fowó sẹlọ́hún owó rẹ̀ ọmọ tán ni àmọ́ tó wá di pé sàdákà ló bá fi ṣe ó fún bàbá rẹ̀ ó fún ìyá rẹ̀ ó fún àwọn ẹbí ẹ̀ àwọn aládùúgbò rẹ̀ níbọ̀ rẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọn ò ní tálíkà tó wà lójú ọ̀nà abuké arọ tójú ẹ̀ tó fọ́lẹ̀ kan náà àdáhùn mẹ́ta ọwọ́ àdùnnú ẹni tí olè rẹ̀ ti fẹ́ tán ọba sanwó lé ẹni tí admission rẹ̀ fẹ́ bọ́ ọ̀ràn lọ́wọ́ gbogbo ẹni tí bá ń wá ìrànlọ́wọ́ tó bá fi lè ràn lọ́wọ́ tó wá dé pé sàdákà làníyàn tó dà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run owó rẹ̀ ọmọ pọ̀ sí Ànábì ní sàdákà kò kí di owó kù ìmọ̀ jẹ́ kówó ṣe kíní kówó pọ̀ sí ló sì jẹ́ pé bọ̀dé máa ṣe sàdákà kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run rọ̀ òun kó wọn máa ṣe sàdákà nítorí pé ẹnìkan ò ní ṣe sàdákà àfẹ́ni tọ́lọ́run fẹ́ gbéga wọn lànà bí ṣe ní àsàdákà ẹ̀rí sàdákà tẹ́kì masọ́rẹ̀ àṣù gbogbo àwọn àjálù bú tí máa ń bọ̀ wá jálù yàn Ọlọ́run fi máa fi sàdákà yóò sì máa fi dá padà àwọn ya accident tí ó bá ti gbé lómi lọ bóyá nítorí 100 naira tó fún alubára àìmọye ẹlòmí tí iṣẹ́ ọba ti bọ́ lọ́wọ́ ẹ̀ bóyá bàbá sọ́gẹ́ẹ̀tì tó fún ní 500 pé ẹ̀yin náà ìfẹ́ra minerals ẹlòmí ọmọ sí gẹ́ẹ̀tì fún yàn ibi ọmọ pa ẹgbọ́dọ̀ ẹlòmí ọmọ sí ọ́dìlé tí ọmọ tẹ̀lé ẹ tí ọmọ dìfẹ́ǹdì ẹ tábúrò fínísì ọ ibi ó sì máa pa ẹ̀rẹ́ ẹlòmí tí ó máa dráìfà ni yóò máa wa bàbá olówó sì jẹun tán Mr Biggs yóò tún tayín wọnú mọ́tò ibi sì ń pa dráìfà ẹni tó mọ̀ rí jẹ wọ́n ní kó ti sàárà fún káti wá pé ẹni tó jẹ́ pé ọwọ́ rẹ̀ lẹ́yìn Ọlọ́run ọba ọwọ́ rẹ̀ lẹ́mí rẹ̀ tún wà ìwòsùn lọ òun náà máa fi rí jágbó lóru àtọ̀sán ibi wá ń pa ibi a máa pọ̀ ọmọdọ̀ mẹ́lòmíla yọ ma wọ ọmọdọ̀ rẹ̀ bí sì máa pa òun sì máa jẹun wọ́n ní sàdákà bẹ́yẹn bá ti ń ṣe sí bẹ́ẹ̀ náà ni ó ṣe dáa fún yàn sí Ànábì ní ká má gbà pé sàdákà máa ń dé owó kú o ní máa ń jẹ́ kó wọ́pọ̀ sí ni o sórí tó bá ti ná Ọlọ́run ọba aláwọ̀ wá sínà míì fún wọn náà ọ̀nà tọ́lọ́run wá sí yẹn sàdákà yẹn wá jẹ́ tíntín nínú ọ̀nà tọ́lọ́run fẹ́ sí ẹlẹ́ẹ̀kejì ni pé aburú ńlá tó fẹ́ jálù ọ́ tọ́ ni pé tó bá fi jálù yàn oye gbogbo dúkìá ní ọ̀pá rẹ̀ ààrẹ ń sẹlòmí tí wọ́n sì ta ilé rẹ̀ gbogbo ilé tó ní tí wọ́n ta gbogbo ẹ̀ látara sàdákà yìí àdáwò yẹn Ọlọ́run sì gbé kó fún yàn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá anábì kọ́ nínú hadithi yìí anábì wa ma zada Allahu abda bi'afwin illa izza ẹnìkan ò ní máa ṣe àmójúkú fáwọn èèyàn àbí k'Ọlọ́run sọ ọ́ dẹni yìí láwùjọ ẹni tí sàmójúkú fún yà ẹ̀ fáwọn òbí ẹ̀ ẹni sàmójúkú fáwọn ìyàwó ẹ̀ fọ́kọ rẹ̀ ẹni sàmójúkú fún neighbor ẹ̀ ẹni sàmójúkú fún àwọn ọmọọṣẹ́ ẹ̀ ẹni sàmójúkú fún àwọn tọ́ṣẹ́ ẹnìkan ò ní máa sàmójúkú fún yàn àfi k'Ọlọ́run sọ dẹni yìí ẹ máa wẹni tó bá ní kò ní tán ò ní sàmójúkú tó bá padà yá ọba jẹ́nu ẹbí lọ́bá wọn padà pàtì nígbà ẹfílẹ̀ nígbà ní òní tán ẹfílẹ̀ ẹjẹ́ máa báyìí ẹlòmíà níyàwó òun sẹ̀wọ̀n yóò sì mójútó ó ti tán dáàdi àní bí sí máa ṣe ni ẹ 2014 bó ṣe ni ẹ gbogbo ẹlẹ́mí máa ń kọ́lẹ̀ ọkọ̀ lélẹ̀ sẹ́yìn lè wà nílé kíyàwó mọ́sẹ̀ yẹn ẹlòmíì ọkọ rẹ̀ ṣẹ́ kọ̀ wá tán mọ́ ọ wá sọ di àrùn ni wọ́n misbehave inú ilé wa ṣètò we are human being èèyàn ni wá ìtọ́ ọmọ expect lọ́dọ̀ ọmọ èèyàn náà ni pé 80% ká máa ṣàṣìṣe níjọ́ tó bá wá ṣe dáadáa ó ti yé yọ wá jọ lójú ọ wà fi pa àwọn àṣìṣe yẹn rẹ wa ma tawada'a ahadun lillahi illa rafa'ahu ẹlẹ́kẹta anábì ní nílẹ̀ tí ọmọ respect àwọn èèyàn àfikọ́lọ̀ ń gbéga nílẹ̀ nìkan tí ọmọ respect àwọn èèyàn tí ọmọ pọ́nyàn lé yọkùn ọmọ èké lé
yọkùn àgbàlagbà lé ọkùnrin obìnrin alápọ̀nlé yóò máa tẹríba fáwọn èèyàn gbogbo òkúta bá gbé sí kò ní wo ipò yẹ gbogbo tó bá ní nǹkan wò ní tì láti máa sàrífín sáwọn èèyàn yóò máa wọ́n ní idha dakhalta ala rasul sallallahu alaihi wasallam la yatamayyazu bayna ashabihi wọ́n ní tẹ́ bá wọnú masalasi Madina ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹ dákun ànábì yín dà àlejò yóò máa béèrè pé ẹ dákun ànábì yín dà ànábì mo fẹ́ rí wọ́n lẹ́nìkan wọlé jọ kan ó ní ayna nabiyyukum wọ́n lẹ́ ànábì yín dà òun expect pé tóun bá dé inú masalasi òun ọba ní ààyè ńlá kan tí ó dúró lérí àga ńlá kan gẹ́gẹ́ bí àwọn ọba àwọn sàhábà kan rojọ́ tí wọ́n masalasi làwọn sọ̀rọ̀ wọ́n kàn náwó sí àlejò yẹn pé wọ́n náwó sí ànábì sallallahu wọ́n ní àlejò wọ́n ní sórí arákùnrin tó jòkó lẹ́gbẹ̀ẹ́ wa tọrọ gbọ̀kú yẹn arákùnrin tó jòkó tọrọ gbọ̀kú ànábì wa sallallahu alaihi wasallam jàmá mùsùlùmí ló ní àkọ́kọ́ tí ó jẹ́ wọn gba ìsìlámù gan lẹ́yìn bá jẹ́ ọ̀dọ́ ọmọ tẹríba fáwọn àgbàlagbà bọ́ bá jẹ́ àgbàlagbà náà ọmọ tẹríba fáwọn méke onítorí ọ̀kan náà àlùfáà ó ní kí ló dùn ní tẹríba fágbàlagbà wọ́n ní àgbàlagbà tó ti ṣáájú rẹ̀ nínú ìjọsìn òun ti ń kírun láti ọdún gbọ́n han kí wò tó dáyé ọmọ iye tó ti níwájú ọlọ́run tí wò tí ní wọ́n ní kí ló dé táyà àgbàlagbà ní tẹríba fọ́ méke wọ́n nítorí pé ọgbọ̀rọ̀ tẹríba nítorí pé àyèmẹ́yẹ ẹ̀ṣẹ̀ tágbàlagbà ti ṣẹ̀ látọgbọ́n ọdún gbọ́n han tó ti wà nù fáìlì eléyìí ò tí ì ṣe kankan tẹ̀ òun tó jù wọ́ lọ báyìí ṣe jọmọ wọ́n ní respect is reciprocal àpọ́nlé àjọ ọmọ exchange ẹni ó lè ti máa tàbùkù mí èmi ọmọ ọpọ́n lé ìwọ́n náà ọmọ pín mi náà lé ẹni bá wá ń pààyàn lé wọn lọ́wọ́ máa gbé ga ṣẹlẹ̀ ní tó bá ya asa kò sọgbọ́n tó fẹ́ dá yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn ni ẹni tó bá ya asa yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn kò sí ìmọ̀ tó lè ní láyé yìí tọ́wọ́ bá ti ya onígbèraga àwọn èèyàn sì ní sórí ìmọ̀ rẹ bó ṣe dáa tó àfẹ́ abùn máa kọ́ ọmọ rẹ àtìyàwó ẹ̀ kò sí owó tó lè ní tọ́ba ti yọ onígbèraga owó yẹn owó máa ń gbé èèyàn níyì ni àmúgbà tó ti nígbèraga kún ni ọ̀wá ní jẹ́ èèyàn yìí mọ́ kọ̀ wá sí oore tọ́lọ̀ lè ṣe fún yàn láyé tọ́lọ̀ bá ti di ìgbéraga kún aburú ni àwọn abẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá nábì kọ́ wáyé kọ́lọ̀ mọ́ṣáájú ó sáǹfààní fún wa ọlẹ́ agbára ọlọ́wọ́n ọba wa kọ́lọ̀ ọba kó sọ wálé ní tí ó máa ṣe sàárà kọ́rọ̀ wá fún sàárà kọ́lọ̀ ń lò wá fún sàárà nítorí kò lè bá dáa fún aláyà àti lọ́rùn ẹlẹ́ẹ̀kejì kọ́lọ̀ ń fi asúnà àti ọmọ sàmójúkò fáwọn yẹn ẹni bá ti sàmójúkò fún yẹn ọlọ́run sàmójúkò fún náà ẹlẹ́ẹ̀kẹta ni kọ́lọ̀ ń fi asúnà àwọn tí ọmọ tẹríba kọ́lọ̀ mọ́ sọ wá lóní gbéraga o gbogbo tó lọ́mọ́ ṣe fún apáta ọlọ́mọdé ọjọ́ wá lójú táàfin mọ́ wá ṣe gbéraga ìgbéraga náà ni Ṣẹ̀tánì ṣe tó dẹni ẹ̀kọ́ ìgbéraga náà ni Fáráò ṣe tọ́lọ̀ ń ti bọ̀nú omi ìgbéraga ni Kárúnà ṣe òun wọlé láàyè ni ó wọlé láàyè ìgbéraga wọ́n ní ẹni tí bá ń ṣe àwọn àfá wọ́n fi wé èéfí tí èéfí bá lókè báyìí níbo ní padà bọ̀ yọ padà wálẹ̀ wọ́n fi tẹríba wọ́n fi ń wé ìràwọ̀ tá à ń rí nínú omi ṣàǹpé nísàlẹ̀ lọ́wọ́ wà jẹ́mọ́ òkè lọ́wọ́ gbogbo tó bá ti ń tẹríba ọlọ́run sì máa ṣe kíni ọlọ́run máa gbé ọ sókè ẹni kọ̀ọ̀kan wa especially àwọ̀ ọ̀dọ́ ẹlẹ́mi ìrora àgbàlagbà kọ́ mọ́ sálámà sí kọ́ mọ́ kí kágbà àgbàlagbà ó gbé nǹkan lọ́wọ́ kọ́ mọ́ gbà lọ́wọ́ ẹ̀ ọmọdún mélòó nu ọ kágbàlagbà máa sọ̀rọ̀ kọ́ mọ́ fi sẹ̀fẹ̀ kọ́ mọ́ fi rẹ́rìn ẹgbẹ́ bàbá rẹ kọ́ mọ́ sọ̀rọ̀ sí Ànábì ní ẹ má bu bàbá yín o àwọn kan ní àbúrò làwọn sọ bàbá wọn Ànábì ní tí ń sọ ní pé ẹ má bu bàbá tẹ bá bu ẹgbẹ́ bàbá yín gbígbà tẹ́ ń bu bàbá yín gbogbo àwọn ẹ̀kọ́ yìí kọ́lọ́mọ́sàjọ́ sẹ́nu ayé wa kọ́lọ́mọ́jà sẹ́rí ibú mọ́jà sísọ mọ́jà sẹ́rìn subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.